Hello there. Hello there. Hello, everyone. Good morning, good afternoon, good evening, depending on where you are. This is Edo Media Ministry. Edo Media Ministry, we bring you the program on Ibota. Ibota, Oge Edo. The Ibota Oge Edo is the Edo Moonlit Folklore Gathering. Edo Moonlit Folklore Gathering. It's a time for us to rejoice in Edo cultural values, Edo language teaching, Edo language reading and writing, Edo language, and also sharing many Edo cultural values. All people are invited to this program. We can learn Edo together, we can speak Edo together, and we can share values together. It's a time for rejoicing, it's a time for happiness. So you are welcome to the program of today. Today's program is based on Edo names. Let us pray to start. We're here better now. Lord God, our Father, we are grateful for the gift of this day to us. We thank you that we can live in it, in your presence, in what we do, where we go, in what we transact. Lord, we ask for your blessing upon the work we do today, that it may be beneficial to us, and it may be beneficial to our people and to the world. In the name of Jesus Christ our Lord, amen. 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 It's Edo Ibota. It's a time for Edo cultural values, sharing Edo cultural values. Wabota, Wahabokin, Edo Ibota, Ayena, I read Nehu, Nana Yaswan. In Magwan Kana, a near do, Wabega, in the other do, no man, o, Omuhen. Obegame o be Ufomwen. Eniedo. No me o be Omuhen. Obegame o be Ufomwen. Ihuman magba wina ya fe yama ere eniwa ni rowa. Idega run vatutaba wabokian o saya bawa. Ihuman magba gwen ebina yama ere wedi anre o mamike da so Eniedo ugano. Amina ye asuen. Amina ye osuen. Amina ye osuen. Amina ye esuen. Amina ye esuen. Ugunga yakin. Okay, na. Ma do be eni edo no me o bo hon. Obe ame o fo hon. Ma gbe na o. Ba ya yo pa wo gemi ye won na. Ni gemi. Obiebo. Mami obiebo na owó ya sùn owó ya mọ yòótọ ìgbọ ìgbà yẹn á gbọn òwe náà àvánà yìí kọ ya wọn náà ní àwò o ụzọ nà dé máa bẹ wò náà yẹ ọ sùn ẹni ẹdùn náà yẹ ọ sùn àbẹ yẹ ọ mọ yòótọ owó kẹbi ọ ẹ ọpa wẹnu wà wà ìmọ ẹgbẹ wò náà yẹ àgbẹ náà o wà mọ ẹgbẹ à yíyan máa yẹ rẹ o máa mi wà pa wọn náà o. You want my banging when I mammy or your mother. Everybody where are you can have your manare. I go. Wagman, a near a do is sent. Not yet, Omuhen, or not you, O Swan. Abe o Mwen yòótọ. Wẹ̀gbẹ̀ ní ẹ̀dọ́ ìsẹ́n náà yé o sùn anábẹ̀ yé o Mwen yòótọ. Mami Andre Amato Richard Otunde wà bókian o ẹni ẹ̀dọ́ náà yé o Omuhen abẹ̀ yé o Mwen yòótọ. Àwẹ̀ náà gbẹ̀ ẹ̀ náà
eniedo no me obe Omuhen obe ame obe Ufomwen igemi obiebo ma yawo eniedo we no bunhe we no we bon he bamba ni owo wegmen eniedo isen na ye osun abeye o moye oto eniedo isen owo eva eha ene isen eniedo isen na ye osun na ye o moye oto egege o bebe mo go men megme o ya mu wage asunwa o asuboyo o eniedo isen na ye osun na beye o moye oto and amato Kevbe Richard Osunde wa bogan o wa ma wada ndo de ba me ite mi wan magba we hadi ha ebere ba wa ni wa ni tuta wa ha ati ebodika ru eni edo isen na ye o su na we ye o mo yuto he bigemi obi ebo o ya so o wa ya mo yuto barage obi ebo eni edo isen we gbisen na ye o su na we ye o mo yuto isen o egekian eni edo isen na ye o su na we ye o mo yuto we gbenu do ma ti gbisen egbon eva gbon pagben va gbin ha gbin nenu edo wa bokian o eni edo na ye o su na we ye o mo yuto e ma gbon na eni edo na ye o su na we ye o mo yuto e ma gbon na igievi obi ebo you want to know that obi ebo o ya su o wa ya mo yuto obi ebo ọ na-egeri ọgwụgwụ ya wee mgbe egbe eni edo isen na ye Omuhen na ye o mo yuto eni edo no ya be mo emela di ba okian o o de ka fun opa okian o oko o de ka fun opa wegbe ni edo isen na ye Omuhen na ye o mo yuto re nini going okian o going okian o going okian o going owo okian o going eva going eha going eden okian going isen okian going eha going god odegoro kwa eni edo isen na ye Omuhen na ye o mo yuto wa we go gime o ta o mo wa go gime eni edo isen no me o Mwen Kevbe o Ufomwen oko badaga ya oko oki ori o si fo o si ifi o da o di ari o sa bo o si ari obi bege obi odibo obi I o di ibi bi odibo ko o wa no
I mean, wa ne oku ma yo emiye. Wa ne oku ma yo. Wa no ku ma yo. Emiye be na do ta. Ah? Aha. Wa no ku ma yo emiye. Ah, no kekere wana e. Orun won pa iye ebu. Orun won pa iye ebu. Orun won pa ebu. Owó ìbá ìhà iná ìsan ìhàn ìyàn mi wà gbìn. Ìyàn mi wà gbìn. Àgẹ́gẹ́gẹ́ rẹ̀ o. Ẹ̀rí máa ná dòdò máa rí gbẹ́ o. Wà bẹ́bà o wà náà rí. Ọtí máa rí ṣàdùsúndé. Ọbọ̀kìá o. Ọ̀gá rí náà gbọ́n. Ọmọ sí ro. Ọmọ wa gbá ọ́ni máa gbá ọmọ sí ro. Ọ̀ yà sùn ẹ̀. Ọ̀ kébé owó yà ọ̀pá. Mádàrẹ̀ ọmọ sí ro. Owó yà fò ọ́ náà yẹ ọ̀ sùn ẹ̀. Máa rí ọ ni. Ló pọ̀ kí bá. Ó gọ́gọ́. Ó gọ́gọ́. Ọ̀yẹ́ ò sùn ẹ̀. Ọ̀nà ayé ọmọ ẹ̀yọ tọ̀. Àwọn bẹ̀rẹ̀ ọ́ni máa fi gbá o. Náà yóò ṣe bá náà kẹ́ ọgbọ́gọ́dọ́. Ọgbọ́gọ́dọ́. Ọ̀ya sùn ọ̀ya mú ẹ̀yọ tọ̀. Ọ́ni máa fi dé báyìí o. David sọ gbé wá nọ́mbà wẹ̀ hí o. Ọ̀yẹ́ ò mú ẹ̀yọ tọ̀ ọ̀mọ yẹ ò sùn ẹ̀. Màmá wẹ̀ rí ọ ni nọ́mbà wẹ̀ hí o. Igodo bigodo. Igodo. Ọ̀ya mú ẹ̀yọ tọ̀. Tó pọ́n yí ọ̀ya sùn ẹ̀. Ọ́ni máa dé fiọ́. Oye, no man defio no man defio ro ye. No defio ero ye abin. No defio ero Richard Sunday. Omo sigo man defio, ogogo man defio. Ogbogodo man defio. No ba wo you man defio, igudo man defio. O aya so o aya mo eto ero. Gladys on you know. Ogogo man defio. Go man defio. Andre Amato. Ojo, Ojo, ọ̀dẹ́fìá òṣùpá ojo ẹ̀wà mú bọ̀ ẹ̀ ọ̀dẹ́fìá ẹ̀dín ẹ̀dọ́ kàkàbọ̀ o. Ozo, màná ẹ̀dọ́ wà tẹ̀ ozo. Ẹ̀dẹ́ tó gbọ́n ozo ni ozo. Ọ̀nì ọ̀gbẹ́. Ozo. Ẹ̀dín ẹ̀dọ́ ozo. Ozo manedo che ojo. Like ozo. Ozo. Andra mato yaibo atika wugbe. Nogie ekunwe. O saigbovo. Ọgbẹ́ o yà sùn ẹ̀ o yà mú ètò ọgbẹ́ ọgbẹ́ àpòbọ́ ní ọgbẹ́ o ekúnwé gbẹ andra mọ́tò mi gbẹ ozo kẹrẹ o ṣàìgbọ̀vù àpòbọ́ ní o ẹ̀wọ̀n ata ok nzọ ànàdẹ màá dógbọ́n ẹni ẹ̀dùn náà yẹ ọ̀ sùn ẹ̀ àbẹ̀yẹ ọ̀ mọ ètò. Egbe náà tí máa gbé ìwọ̀n náà bàn ọ̀gbọ́gọ́dọ́ mami ọ̀gbọ́gọ́dọ́ oníwà dèfíọ́ ẹ̀ máa gbọ́n sọ̀nà dé èdè ẹ̀dùn náà yẹ ọ̀ sùn ẹ̀ àwòye ọ̀ mú eyín tọ̀ ọ̀wá pọ̀ o ẹ̀ máa ń máa yá o èdè yàpọ̀ wúzọ̀ ànúpà mami àdúgbò gàwé náà yàgò sàdóbọ̀ èdè máa tàṣẹ̀ dẹ̀ náà yẹn náà ìwọ́n yà fẹ́ ọ̀rẹ́ wà wẹ́sẹ̀ o. Ini wani ro wa ari nsonre wa wese iwani ro ejian Richard Sunday Andrea Amato Gladys Onagidon Nogie Ekunwe Fabade Bawa odi eri egbe o eri ma ya afian gyoe so ya me ese wi obokian o obi ogie son wi epe
So the ba wa ya fe wa we ya do wa re ya re o na be be aso ya we de mo yuto so ba de ba wa ya fe otima sunde owe na ya we owo montanse onion babo na mu ye amayi fun ogie ya we tangbe amayi fun kesu ge so wo ye tangbe ami my me na I we ho azi akoko azi be ri te na ya mu yi fun na ro ogie don so kwa benya olagubona we olagubona we so we have here na if you buy kiri so kwa anyone magba we yan we otangbe woto if one kesu give it sangbe so ya me we owo we kiregbe andre amato we de ba we kiregbe ese we o tin wa dare ba je no gile no Pagimari dan mo ye fun ogie tin gbira ogie yan wa kakabo ita wo tangbe no ke no zedo ke na zedo yan wo tangbe ifun kesu gie na ba be wo na ye be tangbe ba wi yan omo a le fian ba e oga fe ko adolo yi ki meku wa adolo yi de wi fun ogie you know a be o tankere wa ho so no your wa me ho na wo so pa edo ni wa igbodan yo wo tangbe obungbe ibanu were ma na no were do agu mewe eso be ka wo we tangbe so ma ye kere bae da we ave fie so yin wa we kere bae o we tangbe ugie fun ugie na ni ai fun haro ugie no ai bon sara ba ye den wa bu kin awo wa ma o sa ba de ba wa wa ye yu wa we ma yu ma o sa ba fi an gbe do ba ye de wa no re do ga to pebe kete ọba wa no re do o ga to pebe kete ye ga ma o ye pe won dogie ọba ye lo bo ewe o ise ọba atọpẹ ise wa ya bu kin o obukin o we kin de Wednesday where they observe on the no saguwaro obaba